Oríṣiríṣi ọ̀rọ̀ àti àhesọ̀rọ̀ ni ó lọ nígboro. Ẹ̀yin náà ti máa rí eléyìí tí ìyá wa, ìyá Nàìjíríà, ìyáàfin tó ń jẹ́ first lady fún orílẹ̀-èdè wa, ìyá wa Remi Tinubu, èyí tí wọ́n ṣe lánàá nílùú Ilé-Ifẹ̀ pẹ̀lú sort up tí wọ́n fún gómìnà wa, gọ́vnà Ademola Adeleke. Lórí kíni? Lórí wípé a fẹ́ sọ̀rọ̀. Bàbá dẹ̀ ń kọ orin gẹ́gẹ́ bí ìṣe wọn, tá mọ̀ wípé entertainment governor ni wọ́n. Kàríà táwọn gbé wá nìyẹn láti wá múnú àwọn aráàlú dùn. Wọ́n dẹ̀ ń kọrin ọpẹ́, wọ́n kọrin ayọ̀. Ìyá yìí dẹ̀ ní òun fún wọn ní 5 minutes. Kéèyàn lòun fún ẹ ṣe dáadáa wàláì, ẹ ṣe dáadáa. Ìgbéraga burúkú ń bẹ lẹ́ ìyá Remi Tinubu, ìgbéraga burúkú wọ̀ yín lẹ́wù. Ẹ fún gómìnà tó ń ṣe ìpínlẹ̀ tó jẹ́ òun ni tó jẹ́ pé ìpínlẹ̀ rẹ̀ ló wà, tá a dìbò yàn, tó sì wà lórí ipò lọ́wọ́lọ́wọ́. Ẹ wá lẹ́ fún ní 5 minutes. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ máa off mic mọ́ lẹ́nu. Òdìdí gómìnà lù ú. Ó ń bá àwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀, ó dẹ̀ ń kọrin. Ẹ̀dẹ̀ lẹ́ fún 5 minutes. Èwo làbúrò máa fún yàn 5 minutes láìsẹ̀ MC. Kò mọ ọpọlọ dání. Kẹ́nìkan kan lóyún òun fún gómìnà ní 5 minutes. Kí ni a fẹ́ sọ nínú 5 minutes? Àwa yìí gan tá a sì bẹ́ẹ̀ lọ ká jẹ́ nǹkan yìí gan nínú ayé gan. A gbọ́dọ̀ lọ sí location kan. Kan wá náà fún wa ní 5 minutes. Kí lèyàn fẹ́ sọ nínú 5 minutes? Kí ni gómìnà ló fẹ́ sọ? Ẹ̀yin tẹ́ ẹ gbọ́n, tẹ́ ẹ ń wò mí, tẹ́ ẹ kàn so olóṣèlú tó jẹ́ pé arígẹ́ndìmọ̀ ìdàrú ni yín, tẹ́ ẹ ní ọpọlọ gidi, ẹ jẹ́ àjọ rò ó. Kí ni gómìnà fẹ́ sọ nínú 5 minutes tí ìyá wa Remi Tinubu láwọn fún wọn? Pé táwọn bá sáré sọ, só bójúmu, tó bá làákàyè mu, tó mọ ọpọlọ dání. Ṣé kìí ṣe wípé wọ́n tọwọ́ òṣèlú bọ̀ ọ́? Ṣé kìí ṣe set up ní nǹkan yẹn? Èmi tí mo bá ń sọ̀rọ̀, èmi ò kí solóṣèlú, mi ì tiẹ̀ pàtẹ́ ìmọ̀ṣèlú kankan. Ṣùgbọ́n torí pé ìyẹn máa ń gbé nǹkan oríṣiríṣi àhesọ̀rọ̀ ló ti ń lọ láàrin mi àti yín. Gómìnà odidi ìjọba ìpínlẹ̀ kan, kẹ́nìkan ní torí pé òun ni ìyàwó ààrẹ orílẹ̀-èdè, òun fún ní 5 minutes láti sọ̀rọ̀. Sódà bẹ́ẹ̀, ẹ jẹ́ àjọ rò ó. Ẹ ṣeun. Ọlálẹ́kan Àyìndé, abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Súnáyà fi kúdé orúkọ tó jowó lọ. Abọ́ra tí kì bá wọn kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin, Ojúpọ̀sẹ̀ Kẹrọmọ Àtìbà, Ifá Bùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ̀là lọ́yọ̀ọ́, fọ́nrán màálù láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ bá náà kankan tẹ́ fẹ́ ṣe lọ́dọ̀ wọn. Ẹ ṣeun. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé. Ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifá Bùkọ́lá, Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun. Ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi ká lọ o, sọ́dọ̀ Àtàndá olórí àbọ̀là. Bẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fẹ́ẹ̀fì ojú kọjá nkàrí wọ̀. Ibẹ̀ nani. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn. Kó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ̀là. Ẹ ṣé o, Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ borí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé, kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1, Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803 834 8630 tàbí 077
08052888104. ọ̀kàràkàn yìí ná ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.